mo wá lérò pé nílùú Igando yẹn bóyá kọjọgi kọjọ yàn kọjọ ṣẹṣẹ kọjọ mùsùlùmí ká mùsùlùmí mọ́ ṣẹṣẹ bóyá ńlẹ̀ pọ̀jù mẹ́ẹ̀ ìní òjé kẹ́ ẹ ríro ní. kódà pàápàá ọba nílùú Igando ẹ̀ńbẹ̀ńbẹ̀ wọ́n sì ń rí ohun tó gbá lálẹ́ yín ró wọ́n sì ń rí bẹ́ẹ̀ fín ẹ sì dákẹ́ ẹ sì sọ̀rọ̀ sóhùn yẹn kẹ́ ẹ parun ni sóhùn yẹn kẹ́ ẹ pasán kẹ́ ẹ tán ni ẹ̀tọ́ yín tẹ́ ẹ jọba lé lórí tẹ́ ẹ joyè lé lórí tẹ́ ẹ ń pàṣẹ lé lórí wọ́n sì ń tẹ́jú bẹ́ẹ̀ mọ́lẹ̀ ẹ sì ń sọ pé ọmọ àbí ṣé ẹ̀yin là lè yá ẹ̀ ni. Olódùmarè ọba ọ̀run ọba rẹ̀ ọba lánàá ọba lénìí ọba títí ayé àìnípẹ̀kun. Mo fẹ́ kí a sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Saheed Shittu pẹ̀lú oríta ajírẹ́bọ ní Igando tàbí oríta tí wọ́n ń pè ní ìyànà church bus stop ní ìlú Èkó pẹ̀lú àwọn program tí arákùnrin tó ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Bí a bá wò pé Saheed Shittu pé ajá ni pé bí ṣe ń gbó yẹn ń gbó lásán ni mo ń pè wá sákèsí pé kò yẹ ká fojú bẹ́ẹ̀ wò ó nítorí pé ilé ayé tá a wà yìí ó ti di ayé mọ́fọwọ́ lágbàmí lójú. Àyàfẹ́ni tí ò bá lè sọ̀rọ̀ àyàfẹ́ni tí ò bá lè jàfẹ́tọ̀ ara rẹ̀ ní sẹ́ńtúrì tá a wà yìí làbùkù lè kàn lẹ́tẹ̀ lè ba. Ìdí tí mo ṣe ń sọ̀rọ̀ yìí tàbí tí mo ṣe tún ṣe program yìí ni pé ṣé mọ̀ àbùkù tó bá ti kan èèyàn mẹ́wàá ó ti di àǹkó àkópọ̀ ẹni mewúrẹ́ jáko. Ọ̀pọ̀lọpọ̀ wa a lè máa sọ pé Saheed Shittu ọmọ wa ni. Saheed Shittu ọjà títà ló gbé dé àgàràwú ńgbà ó wà ní kékeré ẹjọ́ gbádùgbò ni. Nínú wá gbọ́jà pàdé mi ní Saudi iná ló náà ṣe lórí ọ̀fẹ́ àti lọ sí Mecca tó dàlájì ó wá ṣe kúmọ̀kúmọ̀ ó náà rọ́nà báwọ̀ ó di ẹni tí soníbàjẹ́ ẹ̀ṣẹ̀ ṣe kára Saudi ó lè bá a ṣe fún lówó tàbí káyé ó lè bá a ṣe rí i pé èèyàn rẹ̀ ni. Nítòótọ́ àìníṣẹ́ ni àìlábọ̀ ni torí pé téèyàn bá jẹ́ni tí bá máa ń rorí ó yẹ kí Saheed Shittu kó ronú pé gbogbo àwọn tí wọ́n ṣiṣẹ́ ìrìn àjò lọ́nà tí ń gbà fi ń ṣe yẹn kò sẹ́ni tó látúbọ̀tán rere. Àkọ́kọ́ náà láàrin tí ń jẹ́ àáfàá tí í ṣe mùsùlùmí Saheed Shittu kì í ṣe èèyàn rẹ̀ láàrin wọn àfibi tó bá pẹ́pẹ́ àti wọ̀. Ṣé tó bá wọ̀lú Ìlọrin ìjẹ́ ará Ìlọrin 100% ni wọ́n ṣe fààyè gbà ẹni téèyàn bá ṣe tí máa tún sá fún ni. Àbí ní bàbá dáadáa bàbá Marcus tó jẹ́ pé kíkú ọmọ ti pa bàbá òun gbogbo ohun tí ń jó òótọ́ tí bàbá ń ti ń sọ tí Saheed Shittu ti ń takò tí ń sọ pé bẹ́ẹ̀ kọ́ ní Islam ló ṣe rán wa bí ẹni tó jẹ́ pé Islam yẹn òun àtànábì ni wọ́n jọ gbà wá. Ó yẹ ká kíyèsí èyí tó kàn wá tá a jó níṣẹ̀ṣe torí pé tá a bá ń fọ̀ ní tá a fi ń sọdún tá a ń fọjọ́ ọ̀la tá a fi ń dájọ́ àjọyọ̀ tá a kó lẹ̀kẹ̀ sọ́rùn bíi 500 tá a wá wọṣọ tá a gara bí ayan tọ́lẹ̀tì tá a bá ń lọ tá a ń bọ̀ tá a ń sọ pé kò sí ní tí ó ṣe kò sí ní tí ó ṣẹlẹ̀. Mo ń jẹ́ kó yé wa pé gbogbo nǹkan èèyàn máa fi ṣàkàwé èèyàn sì máa fi ṣàpẹrẹ ni. Bí Saheed Shittu àti àwọn àáfàá rẹ̀ tí wọ́n lọ ṣèpàdé nínú mọ́sálásí tí wọ́n kóra wọn jọ tí wọ́n lọ sí oríta ajírẹ́bọ ìyànà church bus stop tí wọ́n lọ kó àwọn òpèsè tí ń bẹ níbẹ̀ tí wọ́n ń sọ pé ìjọba Lagos State ló kó. Bí àbáwárẹ́ nìkan kan kó ṣe ìgbésẹ̀ kó challenge right yìí láti jẹ́ kí òdodo fi lè farahàn pé kì í ṣèjọba Lagos State ló wá kó àwọn òpèsè níbẹ̀. Àwọn àáfàá tí Saheed Shittu tí wọ́n ti arrange láàrin ara wọn ni wọ́n wá ṣiṣẹ́ ìrìn àjò yẹn ni wọ́n ṣe ń fi ìrìn àjò yẹn láti máa fi ṣàpọ́nlé Lagos State government pé wọ́n ṣeun. A ní láti sọ̀rọ̀ ṣùgbọ́n ó ṣe mí láàánú ó gbà mí lójú tì torí pé tí ò ti jẹ́ kí n sọ láti bí ọjọ́ méjì mẹ́ta mo ń retí kí àwọn àgbààgbà nílùú Igando kí wọ́n wá sọ pé
ìrìn àjò tí ń ṣẹlẹ̀ yìí àìlásọ Ọlọ́run pàká pé àpérò gbogbo ọmọ eriwo ló yẹ kó jẹ́. Kódà kẹsẹ̀ wá ké sírú àwa kẹ wá sọ pé bí mùsùlùmí bá ní Saheed Shittu lẹ́ni tí ń jà fún ẹ̀tọ́ mùsùlùmí tàbẹ́ni tí ń jà fún ẹ̀tọ́ títí ara tiẹ̀ tọ́pọ̀ jù àwa náà láwọn ọmọ. Ṣùgbọ́n ẹ̀yin ará Igando ẹ dákẹ́. Mo wá lérò pé nílùú Igando yẹn bóyá kọjọ́gí kọjọ yàn kọjọ ṣẹṣẹ kọjọ mùsùlùmí ká mùsùlùmí mọ́ ṣẹṣẹ bóyá ńlẹ̀ pọ̀jù mẹ́ẹ̀ ìní òjé kẹ́ ẹ ríro ní. Ilé ayé níbi tá a sì bá ilé ayé dé yìí bẹ́yàn bá ń sòòṣà lọ́nà tí ń gbà fi sòòṣà tí wọ́n ń ṣe sábàsábà ká mọ́ ti sọ̀rọ̀ ọmọ lẹ́yìn àwọn tó yí ká wọ́n sì mọ bu pé lágbájá kì í ṣe báyìí ló yẹ kó o ṣe o. Ìyẹn kọ́kọ́ dá mi lójú pẹ̀lú ẹ̀rí tó fìdí múlẹ̀ pé akókò ti sọ nínú fọ́nrán ìrìn àjò tá a ṣeré kọjá pé gbogbo ń tẹ́ rí láwọ̀ òpèsè yẹn àwọn mùsùlùmí àwọn ọ̀gá Saheed Shittu ni wọ́n gbé bẹ̀ torí pé gbogbo ń tẹ́ wò yẹn ètò ni wọ́n arrange ẹ̀ ní bí ìgbà tí wọ́n fẹ́ ṣe fíìmù ní ẹ̀ṣẹ̀ stage ẹ̀ síbẹ̀ àwọn òpèsè yẹn gan ò tó bẹ́ẹ̀ wọ́n kó síbẹ̀ nítorí tí wọ́n fẹ́ ṣe tọ́ba wá ṣe torí ṣe tá a wá tó jẹ́ kó tún lọ bẹ́ẹ̀ tẹ́yìn àgbààgbà ẹ̀yin oníṣẹ̀ṣe tẹ̀sí ń bẹ nínú ìlú Igando tẹ́ ẹ̀ sọ̀rọ̀ èrò ẹ̀yìn ni ọ̀gbàṣẹ́ ẹ̀yìn ṣe èrò ẹ̀yìn ni ọ̀gbàṣẹ́ ẹ̀yìn ṣe ìṣẹ̀ṣe tẹ́lẹ̀ gbé dájọ́ kí lẹ́ ń ṣe sí lórí náà ẹlòmíì ń gbò kúkú jẹ́ pówó ni ìṣòwò ni kì í ṣèṣòro ọ̀pẹ̀ eré ilé tí ọkọ̀ ní ń bá ká eré mọ́tò tí ó lò ní ń bá ká eré ọdún tí ó ṣe ní ń bá ká eré èmi ni mo tó báyìí èmi ni mo dà báyìí tí wọ́n bá ti wá mu tọ́ḿbìlà kan tí wọ́n bá ti lọ tí wọ́n ní ìṣẹ̀ṣe làgbà bẹ́ẹ̀ bá ní òṣìṣẹ́ ṣe irú ẹni bẹ́ẹ̀ nǹkan fẹnu jẹ̀gì ara rẹ̀ lásán ni òpópó Mẹ́kà tó mọ́ ruru àwọn èèyàn nìyẹn tó bẹ̀ ṣe bí ṣẹ̀ṣẹ̀ ọba jágbà bí ọba tiẹ̀ jágbà ẹja kọ́kọ́ gbé dórúnkún náà àti ìgbédórúnkún tá a fi ń sọ páwa làgbà àtàyà ẹ̀yin àgbààgbà nínú ìṣẹ̀ṣe ọ̀pọ̀lọpọ̀ ohun tó bá yẹ ká dìde sí ẹ jẹ́ ká máa dìde sí èké ò sunwọ̀n nílé Ifá ọ̀dàlẹ̀ ò sunwọ̀n nílé Ọ̀rúnmìlà níbẹ̀ yẹn bá yọ́lẹ̀ ẹ̀dá olóhùn burúkú ohun abẹ́nú ìmọ̀ yọlúwa rẹ̀ ṣe ni bó ní irú ìṣẹ̀lẹ̀ bàǹtàbàǹtà báyẹn ni ó ṣe ṣẹlẹ̀ nílùú àdúgbò mi tádùúgbò ní mọ̀ oníṣẹ̀ṣe ń bẹ ń bẹ ẹ̀yin oníṣẹ̀ṣe sì ń bẹ nílùú Igando kódà pàápàá ọba nílùú Igando ẹ̀ ń bẹ ń bẹ wọ́n sì rí ohun tó gbá lálẹ́ ẹ̀yìn ró wọ́n sì rí bẹ́ẹ̀ fín ẹ sì dákẹ́ ẹ sì sọ̀rọ̀ sóhùn yẹn kẹ́ ẹ parun ni sóhùn yẹn kẹ́ ẹ pasán kẹ́ ẹ tán ni ẹ̀tọ́ yín tẹ́ ẹ jọba lé lórí tẹ́ ẹ joyè lé lórí tẹ́ ẹ ń pàṣẹ lé lórí wọ́n sì ń tẹ́jú bẹ̀ mọ́lẹ̀ ẹ̀ sì ń sọ pé ọmọ àbí ṣé ẹ̀yin là lè yá ẹ̀ ni tẹ́ ẹ fi lè sọ̀rọ̀ ṣé àlè ya Saheed Shittu lẹ́jẹ́ ni tẹ́ ẹ fi lè sọ̀rọ̀ tẹ́ ẹ fi lè ké gbàjarì kí ẹ tiẹ̀ wá sọ síta kí ẹ sọ pé ayé ẹ gbà wá ọmọ ìrí wá fín àrífín ni tó ṣe sí nílùú Igando yẹn àbùkù ni tó ṣe sí nílùú Igando yẹn ṣùgbọ́n tó múrò àwọn ìta fi ń sọ̀rọ̀ àbùkù tó bá ti kànyàn mẹ́wàá ó ti dànkó kì í sọ̀rọ̀ tí yín nìkan ni ó ń sọ fáyé mọ́ ọ̀rọ̀ tí yín nìkan kọ́ ó ń kó àpọ̀ ni ẹ ládùúgbò ẹ mójútó ẹ nídìí òòṣà ẹ mójútó nígbà tí ọ̀yọ́wó bẹ́ẹ̀ sì ni gbogbo ẹni tí rọmọ ilẹ̀ tí ọba gbé láyé òní ọ̀kọ̀ọ̀kọ̀ gbéra rẹ̀ kí ni iṣẹ́ ìdàgbàsókè tàbí rìn àjò tó lè mú lọ síwájú bá ìṣẹ̀ṣe tẹ́ ẹ ṣe tó fi yín lọ́kàn balẹ̀ pé nítòótọ́ o oníṣẹ̀ṣe ni gbogbo tí Saheed Shittu ti ń ṣe ẹ̀kọ́ sẹ́ni tó ṣe tọ́lábọ̀ rí àpẹẹrẹ ń bẹ tọ́pọ̀ síbẹ̀ rí ajágbe mọ́ kèfèrí bó ní gbẹ̀yìn ayé rẹ̀ rí bí ìgbà téèyàn pasán ayé tó wáyé òfo tí ò nítumọ̀ nú ayé tó domi agbadagbùdù tírú omi bẹ́ẹ̀ sì gbẹ̀dànù àbámọ̀ àṣemọ́ nígbà tí wọ́n tún ṣe dán ó tó dáa pọn arákùnrin kan ń bẹ nígbà yìí black and white tẹlifíṣàn tí wọ́n ń pè láládé àdúrà ìwọ tó bá gbọ́njú bá ó ti mọ̀ báwọn. ó ní gbìyànjú títí ẹ̀ á nídìí òòṣà yìí ẹ lọ síbẹ̀ ẹ ṣe kinní kan ìdí kinní kan yìí ẹ ń sọ bẹ́ẹ̀ gbogbo ohun tí ń jẹ́ òòṣà ìdílé òòṣà àlùkọ̀ọ̀kan lọ́lọ́rẹ̀ẹ́ tẹ̀bẹ̀ lójú ẹni yẹn ò tí ì kú o ṣùgbọ́n ti kú sáyé ta ló gbọ́ mọ́ ẹ sì lọ kọ sílẹ̀ Saheed Shittu náà láì tí ì kú títí ẹ̀ náà yóò padà di ẹni tí ó kú sínú ayé táyé ò ní gbọ́ táyé ò ní mọ̀ tí ó parun tí ó tán tí ó sì ní jámọ̀ nǹkan kan mọ́nú ayé nítorí pé ohun tí ń ṣe yẹn kọ̀ọ̀kan ajá ò ní rorò kó sọ ojúlé méjì
nínú Islam gbogbo àwọn tí wọ́n gbérí àjò yẹn tí wọ́n ṣe báṣabàṣu jágbájágbá tí wọ́n ṣe wọn lábọ̀ọ́rẹ́ bí Saheed Shittu náà ò ṣe ní lábọ̀ọ́rẹ́ o kò lè ní ìyẹn kì í ṣèpè kì í ṣe state government Lagos state government kì í ṣàwọn ní àlọ́ọ̀rẹ́ kó kínní yẹn mò ń jẹ́ kó yé wa lẹ́nìí pé àwọn mùsùlùmí ni wọ́n lọ rèé ṣe nínú mọ́sálásí bíi 2-3 tí wọ́n ti lọ rèé ṣèpàdé pé ẹja lọ́dẹ̀ kò sí jẹ́ ọ̀sẹ̀lẹ̀ aláwọn tá a lè pè èdè wọn fi lọ síbẹ̀ wọ́n sì lọ síbẹ̀ wọ́n sì lọ rèé kó nítòótọ́ ẹni tó bá mà ti dé olúnàmọ́ àwọn náà ní ẹgbẹ́ bẹ́ẹ̀ o àwọn náà ni wọ́n gbé bẹ́ẹ̀ o ní ẹsẹ̀ lọ síbẹ̀ o làyà ṣe kò wọ́n o lẹ́rù ó ṣe bà wọ́n o tọ́rọ́mọdé ò ní fojú kodù lásán àgbàlagbà ò sì ní fojú kodù lọ́fẹ̀ẹ́ àtọmọdé àtàgbàlagbà tí wọ́n bá fojú kodù wọ́n dáwó ni. àwa ń sọ yìí nítorí pé a kì í sọ̀jẹ̀ ká sojú tì mí ìdí yẹ̀kú ni fá ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ìdí wòrì tí kì í jẹ́ ká wọ́ pààlọ́ ìdí ohun wòrì ni fá ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó ní ìdí wòrì ni kì í jẹ́ kí awọ́ pààlọ́ adéwà fún Egúndè yìí ọmọ òdi ọ̀run eégún lóró ilé baba nígbà tí wọ́n ní kọ́ ká akímalẹ̀ ọ̀jàre wọ́n ní ẹbọ ni kò ṣe a kì í sọ̀jẹ̀ ká sojú tì mí eégún lóró ilé baba ẹlẹ́bọ ni wá oníṣẹ̀ṣe ni wá kí ló fẹ́ tì wá lójú tá a fi sọ pé àní lè sọ̀rọ̀ kí ló fẹ́ tì wá lójú tá a fi sọ pé àní lè yan fanda kí ló fẹ́ tì wá lójú tá a fi sọ pé n tá a gbé dání àní lè fi yan gàn èèyàn mélòó lẹ bọ́ pa orí tàbí tẹ́ ń gbẹ́bọ sí wọn ta lẹ bọ́ pa ta ni wọ́n fẹ́ bọ́ pa ta lórí tó kú ta lórí tó dákú ta lórí títí ẹ̀ bàjẹ́ púpọ̀lọpọ̀ ohun tí wọ́n gbé síbẹ̀ yẹn kí Saheed Shittu ọwọ́ lè jáde kó sọ pé tó bá jẹ́ pé rọ́ ni gbogbo tí wọ́n fìrìn àjò ṣe pátá ẹni ẹ̀ fi wò láìsàn ẹni ẹ̀ fi wò ní gbogbo bí ìdí ayé ẹ̀ pé kó tú pé kí ànábì ó kọ́ wá dá padà sórí ìhun kọ́ lọ́n dá padà sórí ìhun. àwa wí tàwí olóhùn pé èèyàn sẹ́sìn sọ́nà téèyàn fi gbà pé èèyàn sẹ́sìn nu ọ̀nà èyí ò kọ́ gbogbo àwọn àfáà tí wọ́n kóra wọn jọ tí wọ́n lọ sórí ìta Àjírẹ́bọ ìyànà church bus stop tó bá jẹ́ pé iṣẹ́ tẹ́ lọ rèé ṣe ń bẹ̀ iṣẹ́ dáadáa ni tó bá jẹ́ pé àníyàn rere lẹ bá lọ síbẹ̀ pé nítòótọ́ kó lè já àǹfààní ayé ilẹ̀ bá lọ sórí ìta yẹn láti lọ kó àwọn òpèsè yẹn bẹ́ẹ̀ bá gbá ibi mú báyìí yóò sì máa dire mọ́ yín lọ́wọ́ ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ̀tanú lẹ bá lọ tó bá wá jẹ́ pé nítorí àǹfààní tara tiyín ilẹ̀ bá lọ àtẹni ó kó yín lọ àtẹni tó sọ tó bá jẹ́ pé ẹ lọ síbẹ̀ nítorí ẹ̀tanú ni bẹ́ẹ̀ bá bímọ méjì yóò kù kan bẹ́ẹ̀ bá gbá eré mú yóò mọ̀ dìbì ni bí wọ́n bá jáwé fáǹfààní yín nítorí yín kò ní í jẹ́ bí wọ́n bá wagbò nítorí àǹfààní yín kò ní í jẹ́ bí ó gbé pèsè bí ó sì rúbọ nítorí àǹfààní yín kò ní jẹ́ bẹ́ẹ̀ rú ní gbangba kò ní jẹ́ bẹ́ẹ̀ rú ní kọ̀kọ̀ kò ní jẹ́ àdàbí tí ẹ bá tún lè wá sórí afẹ́fẹ́ pé ìtẹ́ ẹ ṣe lọ́jọ́ sí o lọ́fàá tí rìn àjò bẹ́ẹ̀ tó fi lapa nú rìn àjò ẹ̀yìn báwọn inú ẹ̀yìn tẹ́ ẹ sì lọ ọdún tuntun eléyìí tá a fẹ́ mú yìí tó bá jẹ́ pé gbogbo etí mo kà sílẹ̀ nítorí ẹ̀ lẹ́ fi lọ síbẹ̀ mẹ́ta nínú yín lẹ́ẹ̀ fojú sunkún ara yín ẹ lọ rí dìmú ẹsẹ̀ yín náà àtẹnà rẹ̀ kẹ́ wá tún fọwọ́ ẹ̀ bọ̀jú báyìí kẹ́ lè bá a ṣe gbé mi nítorí pé Ọ̀rúnmìlà fúnra lára rẹ̀ kò wáyé nítorí àbòsí Ọ̀rúnmìlà ò wáyé nítorí ẹ̀tàn Ọ̀rúnmìlà wá sílé ayé láti wá tan ìmọ́lẹ̀ sókùnkùn tí ń jáyé ni ẹ gbọ́ ọ̀nà bonifá náà gbà kó tó máa jẹ́ bẹ́ẹ̀ bí ìdè yẹ̀kúyẹ̀kẹ̀tẹ̀ adéáfáyé nígbà tí ń bẹ lókùnkùn wọ́n ní ọkà akímọ̀lẹ̀ ọjà rẹ̀ bọ̀ ni kó mú ṣe Olódùmarè sì gbé Ọ̀rúnmìlà dìde ó ní lọ sílẹ̀ lọ tàn mọ́lẹ̀ síbẹ̀ nínú àwọn ìrìn àjò tí Olódùmarè fún Ọ̀rúnmìlà pé kó fi tàn mọ́lẹ̀ sáyé ìlànà ìrìn àjò yẹn lẹ́rìí mo ìtànmọ́lẹ̀ sáyé ni gbogbo tí ń jẹ́ ìran kọ̀ọ̀kan ni wọ́n sì ní ìlànà tiwọn tí wọ́n máa ń gbà tí wọ́n fi máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a jó ní ṣẹ̀ṣẹ̀ mẹ́jà wọ̀ pé kí ní yọ ọkàn mi kì í ṣàdúgbò mi kọ́ mò ń jẹ́ kó yí ọ pé àbùkù tó bá ti kànyàn mẹ́wàá ó ti dànkó kì í ṣerú Saheed Shittu àbí Sìndíkù láàpẹ́ ni kì í ṣerú ẹ̀ lọ́yẹ kọ́ mọ́ sàrífín sí wọn ní Igando tọ́ba Igando ò ní ránṣẹ́ sí
bí ìgbà tó jẹ́ pé èèyàn ń bẹ lórí àpèrè téèyàn tó bá ṣe ni bí wọ́n bá sì fi yàn joyè àwòdì béèyàn bá ti lè gbádìẹ ó yẹ kéèyàn bínú kú tàbí kéèyàn lọ rí sígbà àwàwò kí wọ́n sọ pé lágbájá ó ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra ni. ọba ń bẹ ní Igando tọ́ba bá ń bẹ níbẹ̀ tí Saheed Shittu bá ń ṣerú ìrìn àjò bá ń tó sì rí ṣe tẹ́ ẹ̀ ránṣẹ́ sí pé kí ni tọkàn ọba lásán ni yín ẹ̀ sí lórí àpèrè gidi bọ́yọ́ náà tẹ́ gbà débẹ̀ ọ̀nà ọ̀rọ̀ ni àbí ń tọ́sẹ̀lẹ̀ ẹ̀ lẹ́ẹ̀gbọ́ bí wọn ò bá gbọ́ ìwọ tó bá súnmọ́ bá gbé ọ̀rọ̀ tí mo sọ náà kò ní kọ́ bá ó gbọ́ àwọn ìjòyè tó sábẹ́ kàn lórí ìrìn àjò yẹn lẹ́sìn ń gbowó sí ẹ̀sìn ń gbowó ọdún ó ní kọmíṣàn tí yín tẹ̀ ń gbà ebi ó pa yín lọ́jọ́ alẹ́ yóò tún pa yín nù sàárè àdàbí tó bá jẹ́ pé bẹ́ẹ̀ kọ́ bá rí lókù ẹjẹ́ àṣẹ bó ti yẹ ká ṣe kó lè bá rí bó ṣe yẹ ká rí kí ni ń jó wa lọ́wọ́ tá a fi jó lẹ́ẹ̀lẹ́ torí ilé tá a fẹ́ kọ́ torí mọ́tò tá a fẹ́ rà torí ọmọ tá a fẹ́ tọ́ ẹlòmíì bí wọ́n bá sọ pé owó rèé ó lè gbèsè mi ayé ẹ̀ta ní dákun mọ́ máyé mi lọ sáfún lówó kí ló dé kì í sọwọ́ lọ́lọ́dúnmọ́rẹ́ fi ròyìn Ọ̀rúnmìlà Olódùmarè ò sí láyé mọ́ ọ̀rọ̀ rẹ̀ ní ń bẹ láyé ọ̀rọ̀ rẹ̀ tí ń bẹ láyé náà ní fàyè ẹ̀yin ìlú Igando ẹ lọ ṣàtúnṣe ẹ ṣe dáadáa bí ìgbà tó jẹ́ pé èèyàn tí ń bẹ ń bẹ èèyàn játijàti èèyàn rédèrèdè èèyàn tí ò nítumọ̀ níbẹ̀ nínú ìlú Igando ni gbogbo Igando oníṣẹ̀ṣe ibẹ̀ ni mò ń bá wí oníṣẹ̀ṣe ìlú Igando ni mò ń bá wí oníṣẹ̀ṣe ìlú Igando ni mò ń sọ̀rọ̀ mọ́ ni mò ń to sọ́ mọ́ lára bágbára yín ọ̀bá kan ẹ̀ ṣe ké gbàjarì ìlú yíyí kànáà ìlú bẹ lágbàáyé ẹ sì dákẹ́ ẹ ń pawó Ifá ẹ ń pawó Ọ̀ṣun ẹ ń pawó Eléko ẹ ń pawó àwọn òrìṣà ẹ já ṣàtúnṣe mo bínú ni o láti sọ̀rọ̀ ṣùgbọ́n nù tí mo bí n kò délẹ̀ ẹlẹ́ẹ̀kan mi bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀ tún pè mí pé ká wá ń dọ́dọ̀ yín ẹ já ṣe ń tó bá yẹ ká ṣe kó lè bá a rí bó ti yẹ kó rí àtù àbà fún orúkọ mi ò yí padà Adé Fálèmí jẹ́ ọmọ ẹjọ́ ilé Àwíjàre ire o.